الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah atúndúpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí alhamdulillah kọ́lọ́njà máa rọ́pọ̀ ìdá kọ́mọ́njà dúpẹ́ túláàsì kọ́mọ́njà dúpẹ́ tipátipá àwọn àtọ̀ gẹ́gẹ́ fún ọba oṣù Ọlọ́run tó ń sí ìpadà ọmọ ẹ̀ látòrí anabi Adam alayhi salatu wa salam تقول النبي محمد صلى الله عليه وسلم والمسلم والمسلمات والمؤمن والمؤمنات أبا جيبا أبا بكرة ولا با مجيب الله فيما بعد زواجها قال ينشي ولا قال آمين آمين كفا يكون وبعد الله تنبيل الله ولا با فشاء سوا ولا با كان كنا يعني كفشاء سوا بلا أبو قال ينشي ولا gbogbo ẹni ẹtí ń bọ̀ tí yóò tí ì dé ọlọ́ba adáàbò ẹ̀bù wọ́n nígbà wọn bá dé tán ọlọ́ba àfisọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀ọ́lá ìjẹ́ka oṣù rẹ̀ ìlú rẹ̀ ọlọ́mọjọ dàrú ìlú rẹ̀ ọlọ́mọjọ bàjẹ́ ọlọ́ba àfihàn rẹ̀ lọ́kànbalẹ̀ gbogbo ìlú kọ̀ọ̀kan lórí Nàìjíríà ọlọ́mọjọ kan dàrú gbogbo ìlú kọ̀ọ̀kan lórí Nàìjíríà ọlọ́mọjọ kan bàjẹ́ gbogbo ìlú kọ̀ọ̀kan lórí Nàìjíríà ọlọ́ba àfihàn lọ́kànbalẹ̀ ọ̀ọ́lá ìníṣẹ́ ọlọ́run gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan gbogbo àgbáláyé ọba àfihàn ọlọ́kànbalẹ̀ lọ mọ́jẹ̀ kan dá mọ́jẹ̀ kan bàjẹ́ gbogbo àwọn èyí tí wọ́n gbọ́ ayé ọlọ́ba pẹ̀tù sí wọn ná kọ̀ọ̀lá àjẹkẹ̀ oṣù kọ̀ọ̀lá àmì kún fàyà kan ọlọ́run fi ọlọ́kànbalẹ̀ má dà á láàmú kọ̀ọ̀lá ìníṣẹ́ rẹ̀ kọ̀ọ̀lá àmì kún fàyà kan. gbogbo àwọn ẹni ọlọ́run jẹ́ ń bẹ̀rẹ̀ ilé ayé bẹ́ẹ̀ láti Sheikh Muhammadu Saheed bàbá wa ń lo tàdá ní gbogbo ògìwá ní mọ́sálásí gbogbo lábẹ́ mi ọlọ́mọ́fì ọkàn sí bàbá àlékún àlàáfíà àti fọkànbá bàbá sí fún bàbá ọ̀ọ́lá ní ṣíwọ́rọ̀ àti àfáà mi Sheikh Abdul Fatai síbò tí mo níyàs ọlọ́mọ́fì ọkàn sí wọn àlàáfíà àti fọkànbá bàbá sí fún wọn. lẹ́yìn bàtà tí wọ́n káwọn bá wọn káwọn tó wá ń kí òpá ẹ̀yẹ lọ́run tẹ́ ń bẹ lórílẹ̀ ayé tí wọ́n ń sẹ̀mí lọ́wọ́lọ́wọ́ àwọn ẹni ọlọ́run tí wọ́n máa lẹ́ni ọlọ́run àtẹni ọlọ́run tí ò máa rẹ̀ lẹ́ni ọlọ́run tó jẹ́ pé ọlọ́run nìkan ló mọ̀ lẹ́ni ọlọ́run àtàwọn tá à ń sàpọ́nlé tá à ń pọ́n alé pẹ́ni ọlọ́run níwọ̀n èmi máa ń kàbí lẹ́mú kì í gbé asàlámù alaykum èèyàn àjẹ́ tọ́láwọn bá gbágbára lé lọ́wọ́ èmi máa ń kàbí lẹ́mú kì í gbé asàlámù alaykum èèyàn oṣù èmi máa ń gàdú láàmú kì í pé àṣàlámù alaykum ẹ̀yin mèrè èmi máa ń gàdú láàmú kì í pé àṣàlámù alaykum ẹ̀yin lẹ́bọ̀ lóògùn èmi máa ń gàdú láàmú kì í pé àṣàlámù alaykum ẹ̀yin adáhùn ṣe èmi máa ń gàdú láàmú kì í pé àṣàlámù alaykum ẹ̀yin tẹ́ ẹ máa ń gbé nǹkan rìn ní tẹ́ ń gbé yìí òun lẹ bìlíìfù pé òun ní sọ ti ń sọ yín èmi máa ń gàdúrà mò ń kì í pé àṣàlámù alaykum ẹ̀yin tó gbé kẹ tó jáde kò ń lé yóò ti ní tẹ́tì ìtọ́lá ìtọ́ nǹkan láì gbogbo tẹ́ ẹ bá fi ń bá sọ̀rọ̀ yóò sì máa ṣe tẹ́ ẹ bá ní ó máa ṣe èmi máa ń gàdúrà mò ń kì í pé àṣàlámù alaykum ẹ̀yin olójú inú tẹ́ ẹ rí táwọ̀ rí èmi máa ń gàdúrà mò ń kì í pé àṣàlámù alaykum ẹ̀yin elétí inú tẹ́ ń gbọ́n táwọ̀ ọ̀gbọ́ èmi máa ń gàdúrà mò ń kì í pé àṣàlámù alaykum ẹ̀yin ẹ̀dá tẹ́ wà níbi táwà yìí tẹ́ ń rí wàhálà táwọ̀ òrí yín tẹ́ ń gbọ́ wàhálà táwọ̀ ọ̀gbọ́ yín èmi máa ń gàdúrà mò ń kì í pé àṣàlámù alaykum ẹ̀yin olólùfẹ́ mi máa ń gàdúrà nílé olóko lókè òkun ẹ̀yin fáǹsì wa mò ń kì í pé àṣàlámù alaykum tó bá yẹ kí o wá àkájọ kọ́rọ̀ ọba pé la ilaha illallah wa Allah 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 wa anta Allahu wa Allah wa ana abdullahi Allah وأنت الله سلام الله
وأن المريض الله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله غني الله وأن الفقراء الله وأنت الله علي الله وأن العفيف الله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله عليم والله وأنا الجاهل والله وأنت الله لا والله وأنا الميت والله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله كبير والله وأنا الصغير والله وأنت الله قدير والله وأنا الضعيف والله لا إله إلا الله 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 والله وأنت الله مؤيس والله وأنا الموسي والله وأنت الله الأول والله وأنت الله الأخير والله وأنت الله صحيح والله وأنت الله بطين والله لا إله إلا الله 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 والله والفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. adúpẹ́ fọ́lọ́run ọba alhamdulilayi àtúntò fọ́lọ́run ọba lẹ́ẹ̀kan sí alhamdulilayi rabbil alamin kọ́lọ̀njẹ́ máa wọ́pọ̀ ìdá kọ́mọ́jà dúpẹ́ túláàsì kọ́mọ́jà dúpẹ́ tipátipá kọ́wọ́ láìní sí ọlọ́run ìbánisọ̀rọ̀ wa lẹ́yìn yọ̀dà léyìí pé nínú ayé kò sáyè eré ṣíṣe nínú ayé kò sáyè eré ṣíṣe kò sáyè eré ṣíṣe nínú ayé kò sáyè eré rárá kódà àwọn míì àmọ́ sọ pé ayé bígbà téèyàn wá jagun ni wọn ní ilé ayé ó dàbí ilé ogun ni ìwọ tí wọn náà wá mọ̀ bẹ́ẹ̀ ìpele ayé ó dàbí ilé ogun ni ó ti wá mú wa kalẹ̀ wọ́n ní prevent is better than cure wá defend before war wá ti mú wa kalẹ̀ ṣáájú kógun tó dé ìdá o lè fẹ́ rí tó fẹ́ dájú kọ ẹ́ àbí tí wọn náà fẹ́ dájú kọ àwọn bàtọ̀ bá ti wá mú wa kalẹ̀ dé nǹkan náà kò wá ní dọ̀ọ́lá àmú púpọ̀ kò ní gba ogún láàárẹ̀ ju bó o ti lérò lọ láfi ní nínú ayé kò sáyè eré ṣíṣe kò sáyè eré nínú ayé àìlómi wa mú ayé wọn wá mú bẹ́ntì ìmú ayé bẹ́ntì lọ́fàṣà àbí tí òfin kò lójú kan gbogbo ẹni tẹ́ ẹyí tó gòkè àgbà láyé ẹ lọ wádìí bí ṣe ṣètò ìgbésí ayé ẹ rí i pé kò ṣeré nínú ayé kò sáyè eré ṣíṣe ó ti múra kalẹ̀ ní àsìkò olè yẹn múra kalẹ̀ téèyàn fẹ́ fèsì àsìkò olè yẹn múra kalẹ̀ tó fẹ́ fèsì ni. kódà nínú oṣù ojú àwọn pẹ̀lú ọjọ́ àkàsìkò tá à ń lò 24 hours nínú oṣù gòrígà kàlẹ́ndà à ń lò 24 hours. Ìgbà wo ni 24 hours ti bẹ̀rẹ̀ nínú oṣù ojú ọ̀run? Ìgbà wo ni 24 hours ti bẹ̀rẹ̀ nínú oṣù gòrígà kàlẹ́ndà táwọn eléèbó?
àwọn eléèbó 24 hours ti wọn ọbẹ̀ látago 12 òru àwọn òdòdó báwọn ti wọ ọjọ́ kejì aago 12 òru yẹn bá ti àbúrò báwọn ti wọ ọjọ́ kejì yẹn kí ọjọ́ yẹn tó tán lọ́dọ̀ tí wọ́n tó di aago 12 òru sí mọ́ àmọ́ ti Islam àti wọ ọjọ́ kejìlá ìbàdàn àti kí òun gùn gan wọ́n náà àwọn eléèbó jẹ́ káwọn pé bẹ́ẹ̀ ni ọba sùn nínú 24 hours ó sùn àbí kọ̀ọ̀tẹ̀ wá sùn á ọ gbọ́dọ̀ sùn 8 hours tọ́wọ́ pé tàbá yọ 8 hours kó nu 24 hours yóò wá kù 16 hours tọ́wọ́ pé 16 hours lóhùn mọ́ 16 hours lọ́gbọ̀n ọmọ fi ṣètò ìgbésí ayé ara rẹ every day nínú tó fẹ́ lò nínú ayé ọgbọ̀n ọmọ lo 16 hours kó máa fi pìpìà ìgbésí ayé ara rẹ lórí tó fẹ́ jẹ́ ọgbọ̀n ọmọ lo 16 hours kó máa fi pìpìà ara rẹ ká lórí ibi tó ń lọ nínú ayé àfi nínú ayé kò sí ayé rẹ. àjọsí pé 24 hours yà wá pín sí méjì tá a bá pín 24 hours sí méjì 12 hours ìdákanu ìdákejì ní 12 hours tó yẹ pé 12 hours àkọ́kọ́ nínú ẹ̀ ló ti sùn lóyìn tí lé ń tọ́ fẹ́ lọ lè jẹ́nu 12 hours tó kù. ọjọ́ sì ń bẹ̀rẹ̀ láti ọjọ́ kejì máa ń bẹ̀rẹ̀ lẹ́gbàá tá a bá ti kírun mọ́ gúrùpù tán láti 7 p.m. nínú Islam lọ́jọ́ kejì ti bẹ̀rẹ̀. tó yẹ pé ọ̀rọ̀ àwọn owó pé ìgbà tí ìwò ní Friday báyìí àti wà ní ọjọ́ Sátidé báyìí nínú Islam lágbàá láti kírun mọ́ gúrùpù tán láti wà ní ọjọ́ Saturday. bàbá tí a lè kírun mọ́ gúrùpù tán yẹn ló ti wá fi ìṣirò calculation sí 12 hours tí o ti ń lò lọ́wọ́ nù 12 hours tó kù tó tún lò tọ́jọ́ kò fi pé calculation ni pé látago 7 alẹ́ Friday yìí ká ṣe kọ́ Sátidé títí dago 7 àárọ̀ Sátidé 12 hours nínú ẹ̀ ló ti sùn nínú ẹ̀ ló ti lé tó fẹ́ kí kọ́lọ̀ ṣe fún ọ ní 12 hours tó kù tó pé nínú 12 hours tó fẹ́ sùn yìí àti tó ti lé tọ́lọ̀ fẹ́ tó fẹ́ kí kọ́lọ̀ ṣe fún ọ ní 12 hours tó kù yìí bẹ́ẹ̀ làwọn tí ò fẹ́ kí kò débi tó lọ nínú 12 hours náà làwọn náà lò wọ́n fi dínà ẹ̀. àwọn tí ò fẹ́ kí o jẹ́yàn nínú 12 hours látago 7 alẹ́ ìjọ Friday àti wọ Sátidé títí dago 7 àárọ̀ Sátidé yìí àwọn tí ò fẹ́ kí o débi tó lọ nínú 12 hours náà wọ́n ti ṣe mítìnì gbèsè ayé ẹ̀ láti nínú ayé kò sáyé rè ẹlòmíràn ni wọlé èmi ò fòwú mi ṣeré tó bá ti máa bọ̀ èyí fòwú rẹ̀ ṣeré ọ̀fẹ́ gánà. wọ́n lè tó bá fẹ́ sùn kò ní sùn wọ́n tó fẹ́ sùn síwájú ò ní sùn ohun tá a lé ò ní sùn yẹn ni pé ò ní fi gbogbo gbèsè ayé rẹ̀ ò ní fi ṣe kí ni ò ní fi sùn. wọ́n sì lẹ́yìn tábà wọ̀ kéwò yẹn ẹ̀yin tá a bá fẹ́ wọ̀ kéṣe kí ni kéwò yẹn o kéwò yẹn bí ẹ ṣe ń ṣe wá sí lọ́wọ́ ẹ̀ báyìí ẹni tó wọn náà fẹ́ jẹ́ kí wọ́n wo òun yóò wò mí èmi náà wo àwọn kan ìyẹn ni pé àsìkò tó yẹ kó o fi wo tí wọn náà fi kẹ́kọ̀ọ́ ọ̀wá fi wo fíìmù ọ̀wá bísí lórí TikTok lẹ́sìn kìíní kó ń bọ̀ wá sí lórí TikTok pé òun kẹ́kọ̀ọ́ kan bẹ̀ ọ̀wá ń gbọ́ àwọn tó tẹ́ ń jẹ́ ọ̀wá ń wò wá ń rẹ́rìn àsìkò tó ń wò tó fi yára kó o fi lé tí wọn náà jẹ́nu ayé ni àwọn tó ń wò yẹn àsìkò táwọn ń ṣe tí àwọn ń lé kankan nínú ayé ni tàbí nínú ayé kò sáyé rí aláfin ní wá dùà wá lé ilé ìzà sàjà wá dùà láàrin aago 6 láàrin aago 9 àárọ̀ ọ̀lẹ́ aago 9 àárọ̀ aago 9 àárọ̀ sí aago 12 ọ̀sán ní àsìkò dùà ọlọ́run òun fásitì yìí bùà wà lẹ́yìn ìzà àṣàjà àtìgbà tí òru náà máa ń dé bọ̀ abátilẹ̀ kí wọ́n wù tán àti ń wọ òru nu àti ń wọ òru abátilẹ̀ kí wọ́n wù tán jọ Friday àti ń wọ àwọn kọ́dà àti bọ́sí jọ Sátidé àti wọ́n ń wọ òru jọ Saturday láàrin 12 hours sí aago 7 alẹ́ Friday àti wọ Sátidé sí aago 7 àárọ̀ Sátidé yìí
òun náà ni wọ́n náà á fi tú sí tó fẹ́ jẹ́ láàrin 12 hours tó kù fún àti aago méje àárọ̀ sẹ́yìn aago méje àárọ̀ sátidé ti di aago méje alẹ́ sátidé láti wọ ìjọ Sunday. sọ pé 12 hours tá à ń lò 24 hours tá à ń lò lóòjọ́ 12 hours nínú ẹ̀ òun lọ̀sán aago méje àárọ̀ sí aago méje alẹ́ 12 hours ó fi lé ntọ́ fẹ́ jẹ́ ó sì tún lé ntọ́ fẹ́ jẹ nǹkan méjì níta wá sínú ayé lẹ́nu níta fẹ́ jẹ àti níta fẹ́ jẹ àgbọ̀dọ̀ wá tó níta fẹ́ jẹ káfí bá níta fẹ́ jẹ jẹ́. ẹlòmíràn wá sùn àsìkò tó kẹ́lẹ́ mi fi ṣàdúrà yóò wo fíìmù látago méje alẹ́ títí di aago méjìlá òru tá a bá wo aago méjìlá òru sí aago méje alẹ́ tó fi wo fún mi 4 hours inú oní 12 hours tí ọyọ kò fi tètè gbèsè ayé rẹ tó sì sùn lẹ ọtí ọkọ lo 5 hours sí mo fi ṣeré wọ́n ẹ̀ básìkò tó wá fi wo fíìmù yìí nínú 5 hours tó fi wo fíìmù yìí ó wá fi 2 hours wo fíìmù bẹ́ẹ̀ ó wá fi 3 hours ṣètò ìgbésí ayé rẹ nínú pọ́ọ̀dà ti wọjọ́ kejì nígbà bá yẹ pé iṣẹ́ náà lọ́ ń ṣe ọ̀pá yẹn ṣiṣẹ́ ni 3 hours wá fi ṣètò ìgbésí ayé rẹ pé ọlọ́run bí n ṣe ń sìn ọ̀ lọ́wọ́ ìdíkẹ́ náà ọlọ́run jẹ́kẹ́ mi náà wà lẹ́nu tí wọ́n sè mí náà wọ́n á fi 3 hours fi ṣètò ìgbésí ayé ẹbí tó ń lọ tó tí mẹ̀ ó fi 3 hours ṣètò ìgbésí ayé rẹ látara kó fi bọ́lá ọba sọ̀rọ̀ kó ṣe tó ń fẹ́ òmí ìwé àwọn wo fíìmù kódà ẹlòmíín bàjẹ́ débi pé tí ọba ní dátà yóò tún wá jẹ àwọn nẹ́tíwọ̀kì lówó lẹ́yìn pé kíní sì ń lo dátà òun náà fún lẹ́yìn tí òun lò táwọn kan sì ń rówó ń bẹ̀ yóò wá jókòó yóò máa rẹ́ ní kọ́lá ìbá kọ́lá àwọn obìnrin míì lẹ́yìn tó máa ń wo TikTok dé wọ́n sì gbàgbé àwọn ẹgbẹ́ kankan náà tí wọ́n sì gbé kaná ó sì mọ jóná ẹ̀ ń wo ìgbésí ayé àwọn kan táwọn ń lówó ń bẹ̀ ó sì fi ń disturb ìgbésí ayé tiẹ̀ ẹlòmíì wo fíìmù fáá dágò kó owó ní nínú 12 hours tó sùn nù ẹ̀ tó àwọn bọ́lá ọba sọ̀rọ̀ lẹ́yìn bí ó ṣe bọ́lá ó ṣe bọ́ ṣètò gbésí ayé ara rẹ lẹ́yìn 12 hours tó kù tó lò lórí nínú ọjọ́ ó sì wo fíìmù ó fi 6 hours wo fíìmù pàtó àwọn fíìmù tán ọ̀hún àfi ṣe àtòkù òfin sùn sọ pé nínú ayé kò sáyé eré fún aláàárẹ̀ ló sì ń ṣeré ìmọ̀ ṣe rẹ̀ yìí òun ba fújà ààrẹ jẹ́ kódà bọ́yá báwọn òbí rẹ ti ṣiṣẹ́ kalẹ̀ dé ọ́ báwo bí ẹ ṣiṣẹ́ kalẹ̀ dé kí ló tí ọ̀ náà fẹ́ ṣiṣẹ́ kalẹ̀ dé àwọn tí ń bọ̀ òbí àtọmọ tí wọ́n ṣiṣẹ́ kalẹ̀ dé ọ̀dà gẹ́gẹ́ bí òbí tó san owó kalẹ̀ nílé oúnjẹ ni táwọn ní jẹun o àwọn òbí rẹ ti sanwó wọ́n náà wá jẹun wá lọ wọ́n náà gbọ́dọ̀ tún fowó kalẹ̀ fún àwọn ọmọ tẹ̀ náà tí ń bọ̀ ni lọ́wọ́ ìdòkè yẹn òbí mi ti sanwó ìwọ́n á jẹ kí ló bá yí káwọn ọmọ tẹ̀ náà jẹ nígbà tí wọ́n bá dé bẹ́ẹ̀ bá tẹ bá ń ṣàdúrà fáwọn òbí tiẹ̀ tó pé wọ́n fowó kalẹ̀ wọ́n ti pèsè oúnjẹ kalẹ̀ fún ọ tí wọ́n jẹ tí o bá jẹ tán táwọn ọmọ tẹ̀lé bá lè tó o bá yẹ ẹ̀kẹ́ yẹ̀yẹ́ dà àwọn ọmọ máa ṣépè fún ọ. bẹ́ẹ̀ bá àwọn òbí tiẹ̀ ní ọmọ gbádùn àǹfààní àti ìfọ̀kànbalẹ̀ tí wọ́n rí látara tiwọn. àwọn ọmọ tí àwọn ọmọ wa ṣe kí ni nígbà wọn bá tí wọ́n ń jẹ ìyà látara pé wọ́n rí yẹn kalẹ̀ fún wọn wọ́n máa jẹ ìyà ìdààmú táwọn ọmọ rẹ̀ dà. nítorí mú ìwọ tó òfin dààmú tó táwọn òbí tiẹ̀ ṣiṣẹ́ kalẹ̀ wọ́n náà gbọ́dọ̀ á ṣiṣẹ́ kalẹ̀ fún àwọn ọmọ tẹ̀lé tó òfin dààmú rẹ̀ àfi nínú ayé kò sáyé rè. ọlọ́run ọ̀tún sọ ọdún sọ́wọ́n tó fàjẹ́ ọ̀run wà lè fàjẹ́ wọ́n tó yà pé bá ìdí kan fún ìdí kejì òun wá gbé ọlọ́báyá ológun ọ̀run wà lè fàjẹ́ nígbà tó tají lásìkò àṣùbà yẹn ẹnu wákàtí tó kù tí 12 hours sí ọ̀pọ̀ òfin lọ nínú 24 hours ká ń lò lóòjọ́ wà lè fàjẹ́ ẹnu wákàtí báyà wákàtí méjì péré náà ló kù fi wákàtí méjì náà tún fi bí àwọn ọlọ́run wípé nínú 24 hours ká aṣọ 12 hours òun láfi sùn láfi bẹ lọ́run bí ó ṣe máa ṣètò gbésí ayé wa nínú ọjọ́ tí tá à ń lò lọ yẹn lẹ́yìn 12 hours tó kù 12 hours tó kù ní ká àásòpin ya òru àti ọjọ́ òun náà ní àlìfájẹ̀ ọlọ́run yá wọn pé kọ́dà àlìfájà rí òun tó fi búra
wal layali asr àti mẹ́wàá tí mo ń gbẹ̀yìn oṣù kọ̀ọ̀kan ní ojú ọ̀run. Wọ́n pé gbogbo oṣù ojú ọ̀run pálátẹ̀ wò yẹn gbogbo ẹ̀yẹn lọ́lá àlùbáríkà. Mẹ́wàá tí ń gbẹ̀yìn yẹn gbogbo ẹ̀yìn gbogbo mẹ́wàá tí ń gbẹ̀yìn oṣù ojú ọ̀run àlùbáríkà ń bẹ. Àmọ́ tí àwàdà àlà yẹn fókọ́sì ẹ máa ń wálé láti lọ́kọ́ dé ìmẹ̀. Gbogbo mẹ́wàá tí ń gbẹ̀yìn oṣù kọ̀ọ̀kan lójú ọ̀run tó fi láti Muharram tó fi dé Zul Hijjah gbogbo wọn yẹn mẹ́wàá tí ń gbẹ̀yìn ẹ̀yẹn làlùbáríkà ń bẹ níbẹ̀ làlùbáríkà ṣe ń bẹnu mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan Ọlọ́run wal layali asr. Àwọn ọlọ́wọ́ bá tún búra pẹ̀lú mẹ́wàá tí máa ń gbẹ̀yìn oṣù kọ̀ọ̀kan tí ń bẹ ní ojú ọ̀run. Wọ́n sáfù ìwà lẹ̀ ó tẹ̀. Láwọn kí òun ṣáà ìtàn náfìlà méjì àtẹyọ̀ kọ́tà mọ́yẹ́ ẹlòmí bẹ̀ náfìlà sáfù àlítì ogun lọ́dọ̀ lómi o. Ẹ bá sálámù àlẹ́kọ̀ yóò dìde ẹ wá bẹ̀rẹ̀ gbogbo ní lọ fóònù náà ní ẹ lọ mú náà ó ti ní dáta káà bẹ́ẹ̀ lè bá dáta yóò tún máa pílò orin àti yẹn sáfì wà tìwítì yìí ó dì ní ya fún sáfì wúlú tí ọlọ́run á ní wà sáfì ìwà ìlú ọlọ́run abúra pẹ̀lú rákà méjì àti rákà ẹyọ kan abúra pẹ̀lú nǹkan méjì àti ẹyọ kan tó wá pé gbogbo wọn tẹ̀ yẹn sáfì wúlú tí wọ́n bá ti kírun ìṣá ìtàn máa yàn án olóore ní ọlọ́run fi búra ọlọ́run ní wal layali asr. Àwọn ọba àtúntò wa pẹ̀lú ìgbà tí òru nígbà tí bá ń lọ wal layali asr. Ìgbà tó òru lọ àwọn ọba àtúntò wa. Ìgbà wo lòun lọ òun máa ń lọ láti kẹbi aago mẹ́ta. Báwo mẹ́ta bá ti lù báyìí sí. Àwọn tí wọ́n ń sọ ọdẹ kálukọ máa palẹ̀ máa ti máa wọlé. Ilẹ̀ tí ń mọ́. Tí wọ́n ti mọ̀ pé àwọn tí wọ́n ń lọ bí iṣẹ́ kálásùkò àwọn bá ń jí lọ. Ẹlòmíì ti sẹ́ẹ̀tì fóònù sáàlámù. Aago mẹ́ta náà. Ó ti mọ̀ pé báago mẹ́rin bá ti lù kálukọ ti ń jáde. Àtàgùn mẹ́ta ló ti mọ ọ̀wẹ́ kalẹ̀. Ẹni tó bá ti mọ̀ pé òun ọ̀tọ́jú ni, òun ọ̀tọ́ mú ni, òun ọ̀tọ́ tèyí máa pẹ́. Àtàgùn mẹ́ta ló ti máa ṣe gbogbo jọ́ máa ṣe. Ẹ̀tọ́ fẹ́ gbé dínà náà kọ́ oúnjẹ àwọn àbí kí wọ́n pè breakfast ìwọ́n tó fẹ́ gbé breakfast àgbà ló ti máa ṣètọ́jú breakfast tó kó máa fi léètì tó ti mọ protocol tó wà ní iṣẹ́ mo tó bá ti léètì báyìí wọ́n reduce owó oṣù sálárì yẹn ni. Ọlọ́run wal layali asr. Àwọn ọlọ́wọ́ bá bú àgbà tó wù bá tó ń lọ tó lọ sí pé àsìkò yìí àṣẹ Ọlọ́run bẹ nú ẹ̀ ìwọ lọ́wọ́ abẹ Ọlọ́run lẹ́yìn àyàtọ̀ méjìkọ́lọ́wọ́ bá dá fún ẹ pẹ̀lú aago wákàtí méjìlá tó kù tó bẹ̀rẹ̀ sí ni máa kà láti aago méjì àárọ̀ ìdí aago méje alẹ́ tó bá kà láti aago méjì àárọ̀ 7 a.m. to 7 p.m. tó bá kà ó 12 hours. Tọ́jà wọ 7 p.m. nínú Islam àtúntí bọ́ sí ọjọ́ míì ìdíwá ni ọmọ tá a bá ti bí nínú Islam lẹ́yìn mọ́gírì ó ti kú ní ọmọ ọjọ́ Jímọ̀ ó ti di ọmọ ọjọ́ Sátidé. Àwọn ilé ìbọn ọmọ bẹ́ẹ̀ pé àgọ́ èlò bí wọn ni ọ̀la àgọ́ mọ́kànlá àbọ̀ ni àrùn wọn nínú Islam ìjọ Friday kọ́ ló bí mo mọ́lá àgọ́ mọ́kànlá àbọ̀ ìjọ Sátidé ni àkọ́kọ́ àwọn ilé ìbọn ló bí ìjọ Friday. Àmọ́ nínú Islam wọ́n ti lè bímọ láfíà mọ́gírì láti pè wọ́n tókùnà tábà wá oṣù tábà fẹ́ wá oṣù ọ̀la nísìnyí láti ká nípa sí wàánu Rájàbù sí Rájàbù di 22 lónìí báyìí ká ti bọ́ sí alẹ́ ká ti bọ́ sí ọjọ́ 23 báyìí tábà wá oṣù báyìí tí Rájàbù bá parí níjọ́ Friday tí bọ́ sí Rájàbù di 29 àbí ìjọ Friday àwọn ti kí ìmú ti lọ láti mọ òkè báyìí tábà sí ọ lè rí oṣù jọ́nà àti mọ̀ pé Rájàbù tọ̀nù àti rí Ṣàbáànì yẹn Ṣàbáànì ti bẹ̀rẹ̀ láti jọ Sátidé Ṣàbáànì first alẹ́ end of Rajab blind kan 29 bá ní Rajab àwọn àrí Ṣàbáànì lálẹ́ ìjọ tí Rajab pé 29 káyíkátì bá ní Rajab àwọn àrí Ṣàbáànì lálẹ́ ìjọ tí Rajab pé 30 àtùgbà Ṣàbán ni o ọ̀la ni wà ó gbogbo àti bọ́ sí ọ̀la láti kí wọ́n wí ìdí ni tí oṣù ọ̀la ẹ fi jáde kalẹ̀ ní alẹ́ yìí
wọ́tọ̀ ọba tó ń gbà pé láti kí mọ́ gíbi tán láti bọ́ sí ọjọ́ kejì kí ló dé tá a fi ń rí oṣù ọjọ́ kejì lásìkò tá a bá kí mọ́ gíbi tán wọ́tọ̀ ọba gbà bẹ́ẹ̀ pé tó yẹ pé tá a bá fẹ́ mú àwẹ̀ lápèjú ọ̀la ní sinmi pé àwẹ̀ tá a mú lọ́la àtàlẹ́ yìí àti wọ oṣù rẹ̀ kalẹ̀ pé tàbí tó de ọ̀la ká tó máa wá lọ́wọ́ àwọn àmì tó máa ń jiyàn pé òwú kọ́ làwọn kọ́ ń lò ní Islam pé tó yẹ pé ọ̀la tá a mú àwẹ̀ alẹ́ yìí láti wá oṣù rẹ̀ kalẹ̀ àfi nínú ayé kò sáyé rí wọ́n tó dódò pé ọ́ bísí ti fóònù láì jẹ́ pé fóònù ó mú owó wá fún ọ àbọ̀ fi ń ṣe bísínẹ́sì àní ọmọ káàṣì fọ́ọ̀mù àwọn mọ̀jẹ̀ kó dín ìgbésí ayé tiẹ̀ lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ pípíà fún ọ tó lo 12 hours ti day àbí night and day yẹn ni 12 hours tó ń lò lójúmọ́ wọ́n gbọ́dọ̀ pípíà bó ṣe lò kalẹ̀ nínú 12 hours night nínú 12 hours night náà ló ti ṣe kí n ló ti sùn lẹ̀ tó bá fọ́lù tàwọn ilé ìbútọ́ ní àgbọ̀dọ̀ sùn ohun 8 hours in 24 hours ó gbọ́dọ̀ sùn 8 hours àbí nínú 12 hours náà ló ti sùn 8 hours 4 hours yókù náà ló fi pípí àtọ̀fẹ́ jẹ́ kí ọlọ́run àtọ̀fẹ́ jẹ́ kí ọlọ́run bọ̀ fi dé èèyàn dá fún 12 hours tó lò fún nìyẹn ọwọ́ àfi 4 hours tó kọ́ àfi pípí àkàlẹ̀. wọ́n bá fẹ́ lómi ládùúgbò àkọ́ máa ṣe yóò wà láyọ̀ ti pọ̀ jù. àdúrà tó ṣe tó fi súnmọ́ náà tọ́lọ́ ní ìdíwù ní astage black ọlọ́ni ẹ pè mí dáhùn kò sí ní tó fẹ́ fi súnmọ́ náà tó tayọ kó o pè ọlọ́run tó bá sì fẹ́ pè ọlọ́run èyí kò máa pè ọlọ́run pẹ̀lú ọlọ́run rọ́ ó ní okọ̀ ọlọ́run tó fi súnmọ́ ọlọ́run ìwọ okọ̀ ọlọ́run tó fi súnmọ́ ọlọ́run máa pè ọlọ́run pẹ̀lú Allah tó sì ní ṣeré kì í gbọ́ àgbà tó wà ń pè ọlọ́run lọ ọ wà bísí lórí Instagram ẹlòmíì ọmọ ọ̀fọ̀ àtẹ̀sùbà ó sì máa wo sẹ́ra ẹ̀rẹ́ mi àti dáa agẹ̀síkéré pàtí ẹ̀rẹ́ sí ń gé wọn àti ọdún adé adékọ́lá wọn ń polówó rẹ̀ lẹ́nu òun pè ọlọ́run ó sì wà lórí Instagram ọwọ́ ń sùn rẹ̀ báyìí wọn á ní tap ọwọ́ ń tap rẹ̀ òun pè ọlọ́run lọ́wọ́ pẹ̀lú yá Allah ọwọ́ bísí lórí TikTok ọwọ́ rẹ̀yìn wá ní ẹ̀rọ Jafis ẹ̀rọ gíní rọ́bọ̀tì tí rẹ̀ tó ń ṣe wọn àti bọ̀dásáàgì ó sì ń pọ̀ lọ́wọ́ èyí ń pọ̀ lọ́wọ́ kí ẹ̀ máa ṣeré wọ́n ń pọ̀ lọ́wọ́ ọwọ́ wà lórí Facebook ọwọ́ ń wo Facebook bó ṣe wò ló ń kọ́mẹ́ǹtì ó sì náà ń fa yá Allah àwọn yá Allah kọ́ ló ń fa òun fa eré ni ẹlòmíràn lẹ́yìn pé ń sẹ̀rẹ̀ yóò máa Twitter yóò máa ẹ̀rọ yẹ̀ kí ni àdálẹ̀ olóhùn ṣe ó ti ṣe test lamẹ́ríkà kó wò ní drug abuse ìwọ́n tó ọ̀rọ̀ àwọn ti bá tiwọn débi kan tó bá wo tiwọn òun náà tí wọ́n fi lóko àwọn náà máa ń ṣe rìhásà gbogbo àwọn tẹ̀ ń wò ó lónìí ká tó gbé ní tẹ̀ ń wò tẹ̀ tí wọ́n pósì àbí tí wọ́n gbé sí YouTube ká tó ṣe wọ́n ti ṣe rìhásà wọ́n ti páàsì kẹ́ tó máa wò wọ́n. wọ́n ti ṣe kí ni wọ́n ti practice wọ́n wá páàsì lẹ́yìn fi ń wò wọ́n. gbogbo dáyìn wò láàrin wákàtí kan yẹn wọ́n lè sí láàrin 10 days. gbogbo dáyìn wò fíìmù dáyìn wò láàrin 1 hour yẹn. fíìmù tí tó yẹ abáwọn gbé jáde ó fa sàmbí àti tó gbé jáde nígbà wọn ṣe fíìmù more than 3 weeks ṣé fi ṣe gbogbo dáṣì fíìmù 2 hours ni fíìmù tí wọ́n ṣe more than 3 weeks 3 weeks náà fi ṣe fíìmù náà tẹ́lá sì yẹ̀wò ní 2 hours ẹ sì wo bẹ́ẹ̀ ti rẹ̀ yìí kódà apá kúfọ̀ náà wà ń bẹ̀. ìdí à ń ṣe pẹ̀lú 3 weeks yẹn ṣáájú ká tó lọ sí location tá a lọ lè ṣe 3 weeks ẹ màtìgbà tá a ti ń bá a bọ̀ ni wọ́n ọkọ̀ táìpù kí ni script wọ́n táìpù ẹ̀ lẹ́gbàá wọn bá táìpù ẹ̀ tán wọ́n gbé fún àwọn ráìtà ní tí wọ́n fẹ́ ṣe ní fíìmù àwọn kan ní ọ̀rọ̀ ráìtì ẹ̀ àwọn ráìtà ó gbowó níta ìjókòó títẹ̀ ń wò fún orí 2 hours yìí
àwọn lò more than 3 weeks lẹ́yìn pé wọ́n react ṣáájú kí wọ́n tó kó àwọn lọ sí location wọ́n ti kọ́kọ́ pín script fún gbogbo àwọn actor tí wọ́n fẹ́ invite gbogbo àwọn actor yìí náà do you know how many days they used to read this script? Sọ́sọ́ máa èyí ọjọ́ tó fi ń ka tí wọ́n fẹ́ lọ lè perform lẹ́yìn ìgbà wọn ka gbogbo ẹ̀tọ́ wọn á débẹ̀ tó wá lo mọ́dà sọ kí wọ́n tún pa ń bẹ̀ mọ́. àwọn òṣèré lẹ́bí ń wò wọn ìwọ́n tó wá bísí tó wá ń wò wọn tí wọ́n náà wá gbìyànjú bó ṣe lọ bí wọ́n lọ sí ẹni tí wọ́n máa wò wíwò àní ẹ má wò wọn ẹ̀kọ́ lọ́kọ́ lára wíwò tó ń wò kì í bọ́kàn máa rẹ́yìn ẹnu bá ń wo fíìmù báyìí ẹni máa ń kọ̀ ọ̀sẹ̀ kọ́ kankan bẹ́ẹ̀ ọ̀rẹ́ kọ́ kankan kọ́ lára ti wò àfi nínú ayé kò sáyé eré nínú ayé kò sáyé eré ṣíṣe àwọn tẹ́ ń wò bá ṣe irun òní débi tẹ́ lọ wọn ò ní tẹ́ máa wò lónìí ẹni tí wọ́n bá wò kò ní wò rẹ̀ ìrẹ́ ni ò ní wò ibi kò ní wò yìí tó tàbá ní kò ní wò yìí ajẹ́ pé èèyàn ò ní wò òun náà nù àwọn àkànlò ti ṣáájú tiẹ̀ tóun náà wo àwòkọ́ṣe wọn ìrẹ́ ni kò ní wò kí ni ò ní wò ní ìrẹ́ níbi kò ní rẹ́rìn kọ́mẹ́dì tí wọ́n mú jáde ti ń pa lẹ́rìn yẹn òun ni ò ní wò ẹ̀kọ́ tó rí kọ́ńbẹ̀ àbí àríkọ́ṣe tó wò mí kémi náà máa sí báyìí kémi náà ní íńtánẹ́ẹ̀tì òun ni wíwò tí ó wò ní ara wọn kì í ṣe pé ìrìn ní owó tí wàá ní rẹ́kọ̀ọ́ kankan kọ́ àbí nínú ayé kò sáyé eré gbogbo àwọn tó yẹ tí ń kọrin yẹn tí wọ́n ń kọrin tí wọ́n ń lo 2 minutes kọ́ ẹ̀bí olùwà náà wá 30 minutes ká tó kọjọ kó tó di kó wà wọ studio tí producer wà produce beat ẹ̀rọ máa ń lò more than 3 months ìtẹ́kẹ̀ gbọ́ láàrin 2 minutes ẹni bébí ìṣúra ẹ̀ta ìyẹn ní ká gbọ́ láàrin 2 minutes yẹn 3 months wà bẹ́ẹ̀ lẹ́yìn bá wọn bá ṣe tán producer yóò máa yọ àwọn kankan yóò máa fa àwọn kankan sí yóò máa yọ àwọn bíìtì yẹn yóò máa fi mí sí yóò máa ní eléyìí ọ̀sán níyàn kò sí tó yí káwọn náà máa ń pa ẹ̀ tó bá àwọn náà wọ studio ni àwọn ọgbà ṣé n tá à ń gbọ́ láàrin 2 minutes aṣáájú wàhálà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni nǹkan yẹn ọgbọ́n láàrin 2 minutes yẹn bí ọba di òru ọpọlọ lomi ò ní sílẹ̀ dáńgbà tí ìwọ tó ń gbọ́ wọn tó ń sùn tó ń ṣe hàn àwọn ò sùn ní wọ́n fi sùn bí ọlọ́ba fẹ́ sùn ò ní wọ́n fi owó òwú yẹn ò ní fi sùn torí inú òwú rẹ ló ti ṣe ètò ìgbésí ayé ibi tí ọ̀nà fẹ́ dé nínú òwú rẹ ni ọlọ́run ti kọ àkọsílẹ̀ ààyè tí ọ̀nà fẹ́ yẹ kí wọ́n máa tò ọ́ sí ọjà ti kọ́ ọ̀rẹ́ dì wọ́n náà lọ́jà fún tí ọ̀nà gbé ààyè ọjà tiẹ̀ náà sí market is ready full but you are going to fight for the places you fight for the places you going to put your business. You fight for a place. You are going to put your business or your goods. Talking about that, we're not fighting for the government. Ayé yìí, kò sáyè mọ́nà tẹ́lẹ̀, wọ́n fight ni. Ọ̀nà ọlọ́run fi fight òní pé òní máa ṣeré ló fi sùn, òní máa fi ogbó òru rẹ̀ sùn ló fi lọ síwájú. Nínú 12 hours tó ní tó fi rest nínú ẹ̀yìn náà ló fi bẹ lọ́wọ́ pé ọlọ́run mo fẹ́ jí kó bá mi ṣètò ìgbésí ayé ara mi báyìí nínú 12 hours tó lò fún days. Láfi ní nínú ètò Islam 24 hours náà la ní nínú gòyígá kàlẹ́ndà tẹ́lẹ̀ ìbúkà ń lò 24 hours náà la ṣe kí ni la ní bẹ̀ bá a ṣe wá ń lò lọ́kàn yàtọ̀ tẹ́lẹ̀ ìbò tí wọ́n bẹ̀ láti 12 a.m. àmọ́ ti Islam òun bẹ̀rẹ̀ láti 7 p.m. ó sì parí ní another 7 p.m. bọ́tí eléèbó tí wọ́n bẹ̀rẹ̀ láti 12 a.m. àwọn ó sì parí ní 12 a.m. aago méjì lóòru lọ́jọ́ mi bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn eléèbó ó sì tún parí láago méjìlá òru ọjọ́ kejì àmọ́ nínú Islam aago méje alẹ́
lọ́jọ́ mi bẹ̀rẹ̀ ó sì tó parí ní aago méje alẹ́ ọjọ́ kejì ó tó bọ́ sínú ọjọ́ mi. Islam òun láwa mú kí ló wà tá a fi mú Islam yẹn ni pé bàtà àti mọ̀pá ti bọ́ sí ọjọ́ kejì yẹn wọ́n lọ́wọ́ á fi calculation sí pé àti bọ́ sí ọjọ́ kejì láti aago méje àrí táìmù wo mo fẹ́ sùn táìmù wo ni màá jí lóhùn tí màá fi bẹ̀ lọ́run lórí ètò ìgbésí ayé 12 hours tó kù tí ń lò ní dé lójúmọmọ. Àwọn tí ó bá tiẹ̀ jẹ́ náà nínú 7 p.m. to 7 a.m. náà ó ti bàjẹ́ o. Àwọn tí ò ní jọ ọwọ́ náà lọ láàrin aago méje alẹ́ sí aago méje àárọ̀ náà wọ́n dínà rẹ̀ o. Ní Yorùbá fi ní òwú là ń ṣèkà. Wọ́n là ọlọ́jà àmọ́ ní kíláàsì bá bìfọ́láàkì. Àwọn tí ó ní ọlá náà lọ́ni wà mí ń sẹ́yìn gáàsì kí n sáwà kábà nígbà tó wù bá dúdú kírím wà mí ń sẹ́yìn nẹ̀fásátì fèdè ó kọ àsùpà àwọn náà wọ́n mú òun dání wọn lágbájá ọmọ lágbájá bó o ṣe sùn yà àfẹ́jọ́ jí o sì ní jí. Ìyẹn tó lè mú ọ jí ni pé ìwọ náà nínú aago méje alẹ́ sí aago méje àárọ̀ yìí wọ́n náà ti ṣáájú ọlọ́run tọ́lọ̀ ti ní wàláyé ọdún ìfúnmá wà ó wàlẹ̀ ayé ilẹ̀ àṣẹ. Kò sí tó lè ní ká má jẹ òjì nígbà tó bá ti sádi wá pé ká jẹ òjì gbogbo táwọn kan bá ti wá ní sùn má jí àwọn ọlọ́run wà níjó ṣiṣẹ́ lẹ́yìn rẹ̀ àmọ́ wọn tí wọ́n ti ní kó má jí àsìkò àwọn ọlọ́run á hàn ò ní jì ojú òní wọn lọ wà ìgbà tó bá jí sí inú sàárè ló jí sí ìgbà tó bá jí sí táǹgbà táwọn mọ̀láka wa dé tí wọ́n á jí ọ̀rọ̀ kan ìbọn kan fẹ́ yí gbá pákó ni èyí jẹ́ àwọn tí wọ́n máa ń lo pákó ní ọdún sìnkú àwọn míì ń bẹ òkúta wọn ń lò àwọn míì ń bẹ àmọ̀ ni àmọ̀ ló fẹ́ yí gbá wọn ni adé àwọn ọmọ sùn ibi tó jí sínú tí wọ́n sọ pé èéfín ohun rẹ̀ ṣeré ni ọwọ́ àwọn ló sùn dáadáa nù sàárè. Kọ́ńtrátì tó ń lé àwọn tí oníjọ bá láàrin aago méje alẹ́ sí aago méje àárọ̀ náà ni wọ́n ti ṣiṣẹ́ náà. Àsìkò àyè náà abẹ́ láwọn ọgbà ọlọ́run jẹ́ ń bà. Ó mú inú 12 hours nínú ẹ̀rọ ló ti mú tó ti sùn. Nínú ẹ̀rọ ló ti sáré ọlọ́run. Láfi nínú ayé kò sáyè eré ṣíṣe. Nínú ayé kò sí àyè eré ṣíṣe. Everywhere ti fúlù. Wọ́n náà lọ́wọ́ àbí ọ̀rọ̀ ṣe kí ni bó ṣe ráyè. Wọ́n jà fún ni yọ́nà òfin débi tó ń lọ wọ́n jà fún ni yọ́nà òfin lóko nínú ayé wọ́n jà fún ni ìwọ́n náà fi hàn wọ́n jà fún ni ìwọ́n fi rí wọn náà pẹ̀lú ọkọ̀ ọlọ́run ni o ní jà fún pẹ̀lú pé tá a bá jẹ́ èèyàn àní jẹ́ èèyàn tó bá dòdò pé wọ́n fẹ́ jẹ èèyàn kó tó jẹ èèyàn ni àwọn àkànbẹ tó ní èèyàn tó jẹun kó mọ̀ ṣiṣẹ́ fún tẹ́tẹ́ wọn ọba tán ó lòdò pé ṣèbí tó kó fi lè jẹyàn ló fi jẹyàn àbí ntí ọba mú èèyàn tó jẹ yẹn ntí ó mú ṣiṣẹ́ àwọn àní ọgbọrọ ṣiṣẹ́ àwọn tó lábọ ṣe àṣẹ náà bẹ lẹ́nu tiwọn èèyàn tó jẹ ó ní tó kò mọ ntí èèyàn tó jẹ tó fi jẹ nítorí kó fi lè ṣiṣẹ́ ntọ́ àpò mọ kó fi lè ṣiṣẹ́ yẹn àwọn àní nǹkan náà gbọ́dọ̀ ṣiṣẹ́ lọ́ba tán. Owó is time, owó is àsìkò. Àmọ́ tọba sáàdì ọlọ́run ìdí irun ní astage black ẹ pè mí dá ọlọ́wọ́ dá. Àwọn ọlọ́run bọ̀ á tún sọ̀rọ̀ lórí báyá níjọ́ mẹ́jọ lórí pé kí la gbára àwọn ẹni ibi ọ̀ká tọ́kú tọba ń pe ọlọ́run lórí agbára wọn tún ká àdúrà. Ọ̀pọ̀ ọkàn jókòó ń sáré lásán lóṣè tó tún ṣe ń tọ́yọ kó o ṣe mọ́ tí òfin jẹ́ kádùá náà gbà agbára wọn kà tó ní jẹ́ kádùá gbà tó ní jẹ́ kádùá gùn òkè á sọ̀rọ̀ lé ẹjọ́ mẹ́jọ àfi nínú ayé kò sáyè eré ṣíṣe wọ́n tó bá fẹ́ gòkè ọ̀pọ̀lọ̀ ṣe nínú ayé wọ́n tó fẹ́ jẹ́yàn má wulẹ̀ jẹ̀yàn má sẹ̀rẹ̀ inú ayé wọ́n tí wọ́n fẹ́ jẹ́ kókó rẹ̀ wà nù ọkọ̀ tí wọ́n máa gbọ́
tí ìgbà wọn bá tó wá ń béèrè pé ta ni ń bọ̀ yìí kí wọ́n tó mọ̀ pé ọ̀ ló ń bọ̀ o ò ní ṣe eré nínú ayé ni àfi nínú ayé kò sáyé eré ṣíṣe ìtàn àwọn adáyé lálẹ́ yìí ọlọ́run nínú wájà bíláwà yìí gbogbo àtà bá ń pè ọ́ wọ́n la pé rájà wọ́n máa ń pè ní rájà bọ̀là wọ́n máa ń pè lóṣù wọ ọlọ́run wọ́n wọlé àwọn orin tí ń bẹnu rájà tí wọ́n fi ń pè ní oṣù wọ ọlọ́run ọlọ́run yàrá náà lè ká máa bá ọlọ́run yá máa wá ká máa rí ọlọ́run yá máa fà á kó máa tó ara ní ti dáadáa ọ̀rọ̀ láìní sí ọlọ́run ọlọ́run olórí tí bẹnu rájà má jà tó sójú kan má jà padà sẹ́yìn já máa lọ síwájú sí ni ọ̀rọ̀ láìní sí ọlọ́run ọ̀rọ̀ hàmì ni àmì kún fún wa wọ́n lè fà á tíà. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على رسول الكريم أبا طيب فعلا